يرجعون ولعلهم يرجعون. kìrìsìtẹ́nì òun ló dé kẹ́yìn kìí ṣe kìrìsìtẹ́nì lẹ̀sìn ànábì Ìsá o. àwọn ansọ́ọ̀rù làwọn ọmọlẹ́yìn Ìsá jẹ́. قال عيسى ابن مريم من أنصاري إلى الله قال الحواريون. قال عيسى ابن مريم من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. الله أكبر. kìrìsìtẹ́nì lẹ́yìn ìgbà tá ànábì wa Muhammad dé. sallallahu alayhi wa sallam. lẹ́yìn nígbà tó ń lọ tán tá ànábì lọ tán ni wọ́n kóra wọn jọ. tí wọ́n dá society ilẹ̀ tí jẹ́ kìrìsìtẹ́nì. ànábì wa Ìsá ọmọ Màríyámù ò mọ àwọn kìrìsìtẹ́nì. kò mọ̀ wọ́n o. gbogbo àwọn àfáà tí wọ́n ń pè wọ́n lẹ́lẹ́sìn kejì tí wọn ò máa pè wọ́n lólódì kejì ìní jẹ́ mùsùlùmí mi ò máa sì ṣe bẹ́ẹ̀ sì kan ò bá gbé òun ó lọ bí ẹ̀sìn míì ọ̀kan ṣoṣo lẹ̀sìn. ọ̀kan ṣoṣo lẹ̀sìn kò pé méjì o. وكذلك نفصل الآيات. ọ̀rọ̀ ọmọ wáyé lórí ẹ̀ lọ́tọ̀. ولعلهم يرجعون ولعلهم يرجعون. gbogbo àwọn ànábì Ọlọ́run yányán mùsùlùmí ni wọ́n. mùsùlùmí gbogbo wọn. àdúrà tànábì Ádámù tí máa ṣe tó sì fi lé àwọn ọmọ rẹ̀ lẹ́nu àdúrà tẹ́ máa ṣe ni ó àti ṣe ní dòkó yìí. ó náà ní Rabbana zalamna anfusana. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. mùsùlùmí ni gbogbo ń tá dámà bí. mùsùlùmí ni gbogbo ń tá dámà bí. àfọmọ kan ṣoṣo tó sorí burúkú. àfọmọ kan ṣoṣo tó sorí burúkú. òun náà ni wọ́n ń pè ní Kábílà. wọ́n ń pè ní Kábílà. gbogbo àwọn àfáà tí máa ń ṣàdúrà fún Kábílà àṣìṣe ni. àṣìṣe ńláńlá. wọ́n ní gbogbo òkú mùsùlùmí tó kú ó ṣẹ̀ látẹ̀rí Kábílà àti Hábílà ó ṣẹ̀ látẹ̀rí Kábílà àti Hábílà tí wọ́n mọ̀ ẹ́. bẹ́ẹ̀ Kábílà òun ni àkọ́kọ́ kèfèrí nínú gbogbo ọmọ ànábì Ádámù. Allahu. Hábílà làkọ́kọ́ ẹni ó kọ́kọ́ kú ó sì kúkú ṣẹ̀hídí dépò wípé oṣù kan oṣù méjì tí Hábílà ti kú Ọlọ́run ò tí ì kọ́ wọn bí wọ́n ṣe sìnkú láyé. Allahu akbar. Kábílà ní rù kiri kò rùn kò wú kò gan bó ti ṣe kú náà ló ṣe wà. èyí wọn á mú kí Kábílà máa sábàámọ̀ wípé mo pọn mọ́ ìyá mi. وكذلك نفصل الآيات. àbámọ̀ tí ò bá mọ́. ولعلهم يرجعون ولعلهم يرجعون. lẹ́yìn ànábì wa Muhammad bá ànábì bá ti wà Jánnà tán awwalu shahidin àkọ́kọ́ ẹni ó kúkú ṣẹ̀hídí ikú ṣẹ̀hídí là ànábì náà kú o àmọ́ lọ́nà ẹ̀kọ́rọ́ ní àlàyé rẹ̀ ò ṣeé ṣe ń bí lónìí. kò sáyé ẹ̀. bá ànábì bá ti wọ àlìjánnà tán àkọ́kọ́ ẹni ó kúkú ṣẹ̀hídí náà ni Hábílà. kó tẹ̀lé lókùn kálukú máa tẹ̀lé gìrì. gìrì. àwọn tí wọ́n kúkú wípé mo lọ ayé mo bọ̀ mo dé kanga ìgbé ẹsẹ̀ kankan dé tí wọ́n máa ṣèṣirò àwọn là ń pè láwọn tó kú ṣẹ̀hídí. وكذلك نفصل الآيات
ولعلهم يرجعون. Ànábì wa Isa ọmọ Màríyámà lọ. Allah. Ó sì sọ fún wọn pé Ànábì Muhammad ń bọ̀. Ó sọ wípé Ànábì Muhammad ń bọ̀. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń retí rẹ̀. Wọ́n ń retí ẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń lọ sí Kaaba, wọ́n ń lọ Mọ́kà, wọ́n lọ lè sọ fáwọn Alárúbáwá wípé ẹ̀yin kọ̀lọ̀rọ̀ sí ẹ̀ ń sì ń bọ òrìṣà. Òjíṣẹ́ ńláńlá tí ó dé níkànnì ayé bó bá yìí dé gbogbo yín là kó lẹ́rú. Allah. Láì mọ̀ pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń wí Ọlọ́run ó ti gbé dìde. Allah. Àwọn ti prepare wọ́n sì ti rí gbogbo àmì ó ti súnmọ́ tòsí àmì tán ni wọ́n rí dépò wípé ibi tí ó ti jíṣẹ́ ní Mọ̀dínà Yẹ̀sìrìbù ní jẹ́njọ́ náà abúlé nì wọ́n ti rí kà nínú ìwé wọn wípé nínú ibi igbó làbídùn ni ó ti jíṣẹ́. Allah. Àwọn àfáà àtijọ́ ìjọ Tùbáì àwọn wá ń rìnrìn àjò pẹ̀lú ọba Tùbáì ní abádé Mọ̀dínà ní á rí làbídùn lọ kánrin ọ̀kan náà àfa àbánitọ̀ bàbá mi ò nílé báyìí lọ mọ́ ìwé tá ń kà á fún yín òjíṣẹ́ tán ni yóò wáyé níkànnì ayé ibi tí ó ti jíṣẹ́ ní èmi náà ó sì dúró dé. Ìmọ̀ retí rẹ̀. níbo lọmọ tí ó dé ó ní bí ò bá bá mi láyé yóò bọ́ ọmọ mi. Yóò bọ́ ọmọ mi. bí ò bọ́ ọmọ mi yóò bọ́ ọmọ mi. bí ò bọ́ ọmọ mi yóò bá tìrandíran mi. a sì máa sàsọ́lẹ̀ fún wọn wípé tó bá ti dé ẹgbàá fún àwọn náà sì ń sọ àsọ́lẹ̀ wọ́n ń sọ àsọ́lẹ̀ fáwọn ọmọ wọn. níjọ́ tá Ànábì dé Mádínà Sallallahu. tí Abdullahi ibn Ubayy ibn Salul tí olówó Mádínà ńjọ́ náà nù tó lé ilé mi ní ó dé sí tápẹ́lẹ̀ mi ní ó dé sí Ànábì ní ẹjú ràkúnmí mi lẹ̀ Ọlọ́run ọba ti pa á lẹ́sẹ̀ ibi tí wọ́n ó dé sí kíkúnlẹ̀ wọ̀ tí ràkúnmí kúnlẹ̀ abúlé ahéré tí bàbá náà mọ̀ ń jọ́ náà bẹ̀ ló kúnlẹ̀ sí. وكذلك نفصل الآيات àwọn kan ti dúró de 100 ọdún mẹ́ta ti kọjá. ولعلهم eléyìí ni ó wàá bọ̀ lálejò. يرجعون ولعلهم يرجعون. ìsìlámù nìkan lẹ̀sìn. Ìsìlámù nìkan inna lẹ̀sìn. dina inda Allahi islam. إن الدين عند الله الإسلام. ẹ má bínú o mọ̀ pé a lo àsìkò tó bá yín o. nígbà tó sì jẹ́ ẹ̀kan lọ́dún àsìkò bá débi kan. الدين عند الله الإسلام. báyìí ni nǹkan ṣe ń bọ̀. Láì ní ṣe ń bọ̀. nígbà tá Ànábì wá dìde tí wọ́n rí i pé lóòótọ́ òun máa ní òun ní ọlọ́ náà ní dépò pé Salman Faris ó jẹ́ kanu ẹni ó wá dúró tì 350 years ni Salman Faris lò láyé. Allahu Akbar. títí ń retí. Títí ń retí ẹ̀. títí ń retí ó wá retí ẹ̀ ni nígbà tó dé Mádínà òun ló wá gbé sàárà fún wọn ti kọ́ sínú ìwé tẹ́ bá fún wọn sàárà kò ní í jẹ ń bẹ̀. Kò ní jẹ́ ibi sàárà o. àmọ́ yóò fáwọn ọjọ́ rẹ̀ jẹ. Yóò fáwọn àjọ rẹ̀ àmọ́ tẹ́ bá ní tẹ̀lé. ẹ̀bùn rèé yóò gbà òní òkò jẹ kó tó fẹ́ lómi. Allah. Salman Farisi ti ńgbà tó wà Mádínà tí tó dé wà lọ lè gbé fún òjíṣẹ́ Ọlọ́run sàárà ní ń wo wò bí ó jẹ́ bí ó jẹ́ Ànábì ní tó sàárà ní agbédé yìí o Ẹ̀yin jẹ̀mọ́ mi. mùsùlùmí náà mùsùlùmí ọtí ó yá Bismillah. wọ́n pé wọ́n jẹ́ kò jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ó ní mo rí yìí dìmú. Ó tún kù. ń gbọ́ òdìjọ́ kejì ó tún gbé mi wá ẹ̀bùn rèé òjíṣẹ́ Ọlọ́run Ànábì ló kọ́kọ́ mú un jẹ ó sì fún Àwọn jẹ̀mọ́ náà. àjàmá náà jẹ ó ní mo rí ìdìmú wọ́n sì kọ sínú ìwé wọn wípé níbi èjìká rẹ̀ ti ọ̀tún ẹ̀ẹ́rì ibi tí wọ́n kọ sí khatamun nabiyyin ìgbẹ̀yìn gbogbo àwọn ànábì Ọlọ́run Pátá. wọ́n kọ sí lédè Lárúbáwá Wọ́n stamp ẹ̀. Salmanu wá ń wá bí ó ti ṣe rí Kíní òní. àkọọ́lẹ̀ òun bí ó ti ṣe rí Ó sọ. nígbà tí àwọn wá fẹ́ gbẹ́lẹ̀ fún mọ́sálásí ànábì wa ó wá lónìí ó kọ́ gbẹ má gbẹ ó lẹ́sẹ̀ máa ṣe tẹ̀mí ó máa wò yín ẹjẹ́ mi ó kọ́ ṣe ànábì bá ká
aṣọ rẹ̀. agbádá sókè díẹ̀ báyìí. àwùjọ ṣe Salmanu rí khatamun nabiyyin. orí ti ń sọ. وكذلك نفصل الآيات bó ṣe di ìjọ tànàbí nù. ولعلهم ẹrú ni ẹrú. يرجعون ولعلهم يرجعون. báyìí ló ṣe gbà fún anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ti rí àrídájú. àwọn tọ̀hún tí a wá sára wọn jọ wọn ni èyí tá a máa fi tẹ̀lé àwọn ọmọ ẹrú nítorí ọmọ ẹrú lé àwọn lárúbáwá àti Mákà jẹ́ sí àwọn ọmọ Ísírẹ́lì. lọ́nà wo àwọn ọmọ Ísírẹ́lì lọ́mọ Sárátù ìyálé tànàbí wa Ibrahim ọ̀dọ̀ Sárátù làwọn ti ṣẹ̀. ìyàwó fún un tó jẹ́ Hájára ẹrú tí wọ́n fún Sárátù ni. ńgbà Sárátù ti já kan pé òun ò lè bímọ mọ́ lónìí baálé mi mo so yìgì ẹrú mi yìí fún ọ lè bá a sọ̀rọ̀ bó bá ti gbọ́ ọmọ tó bá bí ọmọ tiẹ̀ tèmi náà ni. mo fara mọ́ bẹ́ẹ̀. òun ló padà wá bímọ láti randíran tiẹ̀ láti wá bí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ìkórìíra lé orogún ti ìdílé Ibrahim pé ọmọ ẹrú la máa wá tẹ̀lé ọmọ ẹrú la máa tẹ̀lé dípò bẹ́ẹ̀ kàkà kí kìnìún ó ṣe akápò ẹkùn kálukú yàsọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ló fà á tí wọ́n fi kọ gbogbo gọ́spẹ́lì yẹn tíra àtọ́lọ́wọ́n ọba kọ́ o. tara wọn ni. tara wọn ni. tara wọn ni. gọ́spẹ́lì mẹ́rẹ̀ẹ̀rin according to ìkíní according to Mark according to Luke according to Matthew according to John mẹ́rẹ̀ẹ̀rin according to Jesus kò sí mbẹ́. kò sí mbẹ́. àwọn ni wọ́n hun. àwọn ni wọ́n hun. àwa nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ tójódodo ńbẹ́ńbẹ́ bálabàlabàlabàlà ńbẹ́ńbẹ́ bálabàlabàlabàlà ńbẹ́ńbẹ́ ńlọ́fà tí fi ń pín gospel tí ń bẹ kèé ṣe 170 wọ́n tún ṣe mí lọ́wọ́ báyìí. wọn ò dúró. èyí tá a bá láyé adé ẹ̀gún ni wọ́n dé Jésù. bẹ́ẹ̀ni. èyí tó ṣe nísìnyí alálẹ̀ ìhúra ni. وكذلك نفصل الآيات ولعلهم يرجعون. olódì kejì ni àwọn